tó yóò bá ẹgbẹ́ gbùn rèé o ìkọjá àyè orí ohun kẹ̀kẹ́ Yorùbá mà ti wá gbàgbàkúgbà gan o a ti wá gbàgọ̀jẹ̀ débi pé káwọn agbésùnmọ̀mí wá fọwọ́ gún wa nímú lórílẹ̀ wa ẹ wo mo kí yín onílé lóko ẹ káàárọ̀ àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di àwọn ọmọ Yorùbá ti sùn èèmọ̀ fi sùúrù wọlé tọ̀ wá nílẹ̀ Yorùbá pálapàla ìlú àpàlà kálùlù tí ò jọ tàpàlà kálá fẹ́ fi jápàlà òun ni tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí ti kọ lẹ́tà sílẹ̀ Yorùbá ó ṣọ̀kì yín bó ṣe yà yín lẹ́nu náà ló yà mí náà ní ẹnu o àwọn agbésùnmọ̀mí kọ lẹ́tà sílẹ̀ Yorùbá wọ́n láwọn ń bọ̀ wọ́n ní àwọn ń bọ̀ wá sílẹ̀ Yorùbá pé kí Yorùbá lọ máa múra àwọn sílẹ̀ ẹ̀gbin agbésùnmọ̀mí kọ lẹ́tà sílẹ̀ Yorùbá pé kí Yorùbá lọ máa múra àwọn lẹ̀ wọ́n ní àwọn ń bọ̀ pàápàá jùlọ wọ́n láwọn ń bọ̀ ní January 20 ọdún 2026 tá a wà yìí nínú oṣù tá a wà yìí lágbésùnmọ̀mí sọ pé àwọn ń bọ̀ wọ́n tún wá sọ pé kó múra sílẹ̀ dáadáa àrà tó bá fẹ́ dá ni kó dá nítorí kò ní dí àwọn lọ́wọ́ kó tún kẹ́rù lẹ̀ àmọ́ bọ̀ wá kó wọn. Yorùbá a ti sùn Yorùbá ṣe rí i pé tí n bá sọ pé Yorùbá ti tán ẹ mọ̀ nírọ́ ni agbára ń bẹ agbára yìí ń bẹ ṣùgbọ́n kí là ń fi ń ṣe à ń lò mọ́ṣá tí ìbá ṣe wà rífín kí agbésùnmọ̀mí ó máa kọ lẹ́tà sílẹ̀ Yorùbá pé òun ń bọ̀ ẹ wo ẹ jẹ́ kí n fi hàn yín ṣé ẹ rí tabadẹ̀ fẹ́ sọ ẹ mọ̀ pé mo ti máa ń pa láriwo pé ilẹ̀ Yorùbá yìí o àwọn Fúlàní ti sọ di hideout wọ́n ti wá sọ wọ́n ti sọ di warehouse báyìí ilẹ̀ Yorùbá gangan lọ́wọ́ à ń sùn sí ẹ mọ̀ pé èyí tó ṣẹlẹ̀ ní National Park lọ́yọ̀ọ́ state ṣe mọ̀ pé ìyẹn ká sọ pé wọ́n fi wá yẹ̀ wá wò ni wọ́n fi wá yẹ̀ wá wò láti mọ bá a ṣe dúró déédéé sí wọ́n fi wá gbé wa wò láti fi mọ irú òṣùwọ̀n tá a wọ̀n ṣé ìyẹn nìkan kan ni ẹ má tún gbàgbé o wípé wọ́n tún ṣe ìmíì náà ìyẹn náà ní ìpínlẹ̀ Ondo náà ìyẹn náà wọ́n tún fi yẹ̀ wá wò ni láti fi mọ bá a ṣe kún wọ́ sí ṣùgbọ́n Yorùbá àti gbàgọ̀jẹ̀ wọ́n ti fi ẹ̀sìn gbàgbára lọ́wọ́ ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tó wá dùn mí jù ni pé àwọn ọba wa ilẹ̀ Yorùbá supremacy ló ń jà sí wọn ò rí yẹn rò wọn ò rí bágbésùnmọ̀mí ṣe ń wọlé wá yẹn wọn ò rí rò wọn ò kà á sí rárá supremacy ni tó jẹ wọ́n lógún tó dẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn wọn ń kú lọ wọ́n á fi supremacy wọ́n fi ń distract ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ fi ń wọlé sí wa lára lẹ́yọ kọ̀ọ̀kan tí ìjọba Yorùbá ò dẹ̀ sọ̀rọ̀ kódà àwọn ọba wa gan afẹ́ lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí nǹkan bí òun tún rèé o ẹ wò ó ṣe rí ní oríire community ibẹ̀ ni wọ́n ti pa àwọn aṣọ́gbó ní aláìpẹ́ yìí ni o ẹ̀jẹ̀ tún gbé yín débẹ̀ ibẹ̀ yìí kan náà ni wọ́n tún kọ lẹ́tà sí again pípa wọn ń bọ̀ ẹ wá wo lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti pa àwọn aṣọ́gbó ní oríire community ǹjẹ́ ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí lásán ó ti fọ́ ìlú ká nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di oníkálukú ó máa di ẹrù rẹ̀ lẹ́yọ kankan everybody ti ń dira àwọn ọmọ aráàlú àwọn ọmọ àdúgbò àwọn èèyàn tó ń gbé nílùú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní du ẹrù wọn wọ́n ti ń yọ lẹ́yẹ kankan wọ́n ti ń fọ́ká nítorí pé kò sẹ́ni tó fẹ́ kú náà ẹ tún wá wò ibẹ̀ yìí kan náà bẹ́ẹ̀ adẹ̀káwọ́ lẹ́rọ̀ à ń wò àárín kankan sọ sí ẹ wò
ẹ jẹ́ kí n ka lẹ́tà tí àwọn agbésùnmọ̀mí mú sílẹ̀ Yorùbá wá. Ẹ máa gbọ́ bí lẹ́tà náà ṣe lọ. Bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí báńdíìtì. A ó wà ní January 20th 2026. Ẹ dúró dè wá àti pé kí ẹ múra fún wa lẹ̀. Wọ́n tún ní kí ẹ múra fún wa lẹ̀. A ó wá láti fún yín ní ìbànújẹ́ ìdí orílẹ̀-èdè yín ní Ìkòyí ilé Ọ̀yọ́ State. Ẹ múra lẹ̀ fún wa. Ó tán. Ṣé ẹ ti gbọ́ báyẹn? Agbésùnmọ̀mí ní kẹ́ ẹ múra lẹ̀ fún àwọn ní Ìkòyí ilé ní Ọ̀yọ́ State. Wọ́n ti sọ pé kó múra sílẹ̀ fún àwọn. Eléyìí ni mẹ́sẹ̀gì tí àwọn agbésùnmọ̀mí rán sí Ìkòyí ilé ní Ọ̀yọ́ State. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ leléyìí o. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ dáadáa. Ọ̀yọ́ bandits threaten Ìkòyí ilé community in Ọ̀yọ́ 1 on January 20th. Kí agbésùnmọ̀mí ó máa ṣe kìlọ̀kìlọ̀ fárá ìlú. Ẹ tún jẹ́ kí n gbé yín débẹ̀ lórí ọ̀rọ̀ àáfàá yìí. Àáfàá kan ti jáde o. Ó ní ẹ wò ó, ṣe rí ohun tí Trump tó ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ló fi tú àṣírí gbogbo àwọn mùsùlùmí ni. Àáfàá fúnra rẹ̀ ló sọ ó ló fi tú àṣírí àwọn mùsùlùmí ni. Ó ní gbogbo eléyìí àwọn ò ní gbà nítorí gbogbo àṣírí wọn pátápátá ni Trump wá síta tó wá tú. Ẹjọ́ ṣe ohun tó kàn nìyẹn. Ẹ wo ẹja ká àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ká tó máa lọ. Bẹ́ẹ̀ leléyìí sọ̀rọ̀. Ó ní kò sí àní-àní, ogun ti dé ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ogun ti dé. Kí Yorùbá dìde ogun sí wọn padà ló dẹ́kun báyìí. Kí àwọn jagunjagun ìlú wa kó get ready torí bàbá Tinubu ojú Yorùbá ti bó o. Kódà wọ́n ti wọlé Oòduà. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tẹ́lẹ̀ yìí sọ. Ó ní ṣèbí a ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Bàbá Ìbágà ni wọ́n lọ́rọ̀ náà kàn yín o. Bẹ́ẹ̀ leléyìí ní láti ọwọ́ agbésùnmọ̀mí. Kò fọ́nì rárá o. Agbésùnmọ̀mí tún kọ handwriting sí Ìkòyí ilé pé àwọn ń kógun bọ̀. Wọ́n láwọn ń kógun bọ̀ o. Ẹ tètè múra sílẹ̀. Ẹ jáka ẹyọ kan tó kù yìí ká tó máa bá a tiwa lọ. Ọ̀gbẹ́ni yìí ló sọ̀rọ̀ o. Ó ní ẹ wò ó, kò sáàní-àní. Ó ti fi hàn pé ogun ti wọlé wa. Ogun ti wọlé wa o. Ṣé bandits kò lè kọ èdè Yorùbá tó tún fi àmì sí? Ìgbà tí wọ́n ti láwọn agbésùnmọ̀mí tí ó jẹ́ pé Yorùbá ló tún ṣiṣẹ́ fún wọn. Ẹ wo ẹja máa bá tiwa lọ. A máa bẹ ọ̀ bí ẹni bẹ̀ṣù. Àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nẹ̀ o. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀ láfi kì í pé ó dàbọ̀.